Instagram ń gbóná báyìí fún yín tẹ̀ sí lórí Instagram ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ fún yín tẹ̀ sí lórí péèjì Mr. Kunle Afod miss gbogbo alamọ̀ pé Mr. Kunle Afod actor ni wọ́n gbogbo àdé lámọ̀ ìyàwó wọn Desola Afod ká má pè ní celeb wife láìpẹ́ yìí ní Gistlover jáde tó wá jẹ́ ká mọ̀ pé àwọn méjì wọ ọjọ́ sí papọ̀ mọ́ pé ìgbéyàwó wọn ti túká kò tó wá tọ́ síbẹ̀ Gistlover tó wá gbé wa débẹ̀ Gistlover tó wá sọ pé láti last year ni wọ́n ti ní ṣùgbọ́n ní marriage wọn débi pé àwọn èèyàn ṣàkíyàn láti bá wọn dá sí pé wọ́n parí ẹ̀ wọ́n ní wọ́n parí ìjà kò tí pẹ́ ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ jàjà míì o wọ́n ní ìjà míì yìí tọ́jà ló jẹ́ kí Desola Afod kó gbogbo ẹrù pátápátá kúrò nílé wọ́n láti gbà yẹn ni Mr. Kunle Afod ti wà depressed o ẹ̀yin tèmi kò tún wá tọ́ síbẹ̀ o moment mo ka kíní yẹn tán mo ní àwọn olè jà allegedly bí mo gba péjì Mr. Kunle Afod lọ nìyẹn o Mr. Kunle Afod ti confam ẹ̀ máa attach video yẹn máa attach ẹ̀ on screen Mr. Kunle Afod ó ti confam ẹ̀ nínú fídíò ó ga o gbogbo alamọ̀ pé Desola Afod love ọkọ̀ wọn gan gbogbo alamọ̀ yẹn gbogbo àtẹ̀lámọ̀ kí ló lè ṣẹlẹ̀ èṣù. ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn wọ́n ní Dasola ó kó kúrò nílé ọkọ ẹ̀ ó bínú tán ó kó kúrò nílé ọkọ ẹ̀ kí ni ewu tó wà nínú pé obìnrin kó kúrò nílé ọkọ ẹ̀ ó fi ọwọ́ ara rẹ̀ ó fi kó kúrò nílé ọkọ ẹ̀ kí ni ewu tó wà nù ẹ̀ ẹ̀yin tèmi kó tó di pé mo sọ ewu náà mo fẹ́ kọ́kọ́ sọ one or two things náà nínú fídíò yẹn wọ́n ní Kunle Afod wọ́n ní ó wà depressed bàbá mi are you really depressed kẹ́ ó depressed tí èmi máa sọ fún ẹ pé ó kú oríire congratulations ó kú ewu ni ewu in the sense that ẹ̀yin ẹ̀rọ gbogbo scandal tó sọ̀rọ̀ àdì gbogbo story yìí àìfi ọkàn balẹ̀ láti joy kí ọkùnrin wà kóbìnrin wà nílé ẹ̀ obìnrin tó bímọ fún àwọn ọkùnrin làǹtìlanti kẹ wá mọ gbọ́ káàkiri pé irú obìnrin bẹ́ẹ̀ ó ní àfiyèsí pẹ̀lú èèyàn kan ó tiẹ̀ jẹ́ irọ́ ó jẹ́ òótọ́ like seriously kú ewu lèmi ò sọ. lẹ́yìn ìgbà yẹn ẹni tí tèmi wọ́n ní ó wà depressed ní ẹni tó jẹ́ wípé voice tẹ́ fi sọ pé ó wà depressed yẹn fídíò tẹ́ fi sọ pé ó wà depressed yẹn tí mò ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí fídíò yẹn soundtrack wà lórí ẹ̀ ṣé èèyàn tó wà depressed ó máa rántí fi soundtrack sórí fídíò soundtrack tó wà lórí ẹ̀yẹn mí pé tẹ́ bá lọ play fídíò yìí ní anywhere ká ní bí mo ṣe ń play fídíò yìí sí tí mo fi voice yẹn sí I'm telling you wọ́n máa ní copyright wọ́n máa bá mi jẹ copyright sí nísìnyìí so ó wà depressed yẹn ẹgbẹ́ sọ̀hún Kunle Afod is only flowing with the system Kunle Afod is cruising so ìyẹn kọ́ mo wá sọ ewu yẹn ni mo wá sọ ewu tó wà ń bẹ̀ ni pé ìwọ ìyàwó tí wọ́n fẹ́ wá sínú ilé tọkọ mú wá síbì kan ẹ̀ bá tiẹ̀ ti change ilé yín so many times ó pe ọkọ rẹ ní alálùbáríkà ó pè ní olówó ó pè ní ọlọ́lá ó pè ní aláàánú ó pe ilé rẹ̀ nílé alálàáfíà ó pe ilé rẹ̀ nílé ẹlẹ́mìí gúngùn ó pe ilé rẹ̀ nílé oríire gbogbo nǹkan tán attach máa dùà òun ló pe ilé yẹn ló fi jòkó síbẹ̀ ilé yẹn tutù mẹ́nẹ̀mẹ́nẹ́ lára ó bí ọmọ alálùbáríkà ó sì ní tẹ̀síwájú nínú ilé yẹn gbọ́n mi sí ọbẹ̀ òtó ẹ mọ̀ tẹ̀lé mi o ó wá dé ó wá kó kúrò that means gbogbo orúkọ alálùbáríkà tó pe ilé yẹn ó ti renounce ẹ̀ ilé tó pè nílé alálùbáríkà ó ti sọ di ilé òfò ó ti sọ di ilé àrùn ó ti sọ di ilé ìbànújẹ́ ó ti sọ di ilé ẹlẹ́mìí kúkúrú ó ti sọ di ilé àdánù ó ti sọ di the opposite of good things ilé yẹn ti di ilé ìbànújẹ́ fún ẹ òun ló fi kó jáde yẹn ó gba ojú ọ̀nà báyìí ó wá kó jáde àbí àbójú ọ̀nà kọ́ ló gbà àbí gbà tó kó jáde ṣé sílì ló gbà ní àbí window ó gba wájú ojú ọ̀nà ó kó jáde ẹ wá yó tán ẹ wá reconcile sort of ó wá fẹ́ padà wá sínú ilé yẹn ó ti di ewu fún ẹ ó ti di taboo fún wa àtọkọ ẹ àtàwọn tẹ́ ẹ jọ ń gbénu ilé yẹn ó ti di taboo fún ẹ nítorí pé kí ni ìwọ fẹ́ padà wá sílé àrùn ilé òṣì ilé àdánù wàá kàn padà wá bẹ́ẹ̀ without cleansing ò lè padà wá bẹ́ẹ̀ tó bá wá ṣe mistake tó bá wá padà wá bẹ́ẹ̀ tó fi ẹnu ọ̀nà yẹn padà wá bẹ́ẹ̀ tí wà àtọkọ rẹ tẹ́ bá hàdú tẹ́ súnmọ́ra yín sórí gbogbo orúkọ tẹ́ ẹ ṣe proper cleansing tẹ́ ẹ wá ọ̀nà àbáyọ tẹ́ ẹ tọ̀ wọ́n lọ nídìílé yín pé kí ni wọ́n ṣe tí ọ̀rọ̀ bá rí báyìí
tí wàá tọkọ ẹ wá gunra yín without anything ẹ kàn wọlé àìmọ̀kànmọ̀kàn fi ṣera yín, gbogbo orúkọ bó o tiẹ̀ sọ̀rọ̀ yẹn jáde, bí o tiẹ̀ sọ jáde, ó ti ṣó pé ilé yẹn ti ní ẹ lára, òun ló fi kó jáde, ó wá padà wá ẹ tún wá súnmọ́ra yín, ìnira yẹn ló máa pa ẹ o. Ó ti di ilé òṣì, ó di ilé ọ̀fọ̀, ó di ilé àdánù, ó ló máa ṣe é léṣe o. Ó ti di ilé àrùn máa mú ẹ o. So ẹ tọ̀ wọ́n lọ nínú ilé yín, the necessary things ẹ máa ṣe. Ó ní àwọn nǹkan àwọn ìran kan tí wọ́n bá ń ṣe cleansing, tí ọkọ àti ìyàwó bá fẹ́ padà wá, tí wọ́n ń ṣe cleansing yẹn lọ́wọ́, wọ́n máa ti sọ specific time tí obìnrin yẹn máa kó wọlé. Tó bá máa kó wọlé, ẹnu ọ̀nà tó gbà jáde tó ń lọ yẹn, ibẹ̀ kọ́ ni wọ́n tún kẹ́nu ẹ̀ wọlé o. Ojú window ni wọ́n ti sọ ẹrù ẹ̀ bí ẹni pé olè ló kọ́kọ́ kó alákọ̀ọ́kọ́. Ojú window wọ́n ti sọ ẹrù ẹ̀ wọnú ilé. Obìnrin yóò wá dúró wọ́n yí ẹ̀, wọ́n máa ṣe cleansing yẹn lọ pẹ̀lú àdúrà oríṣiríṣi àti sàdákà. Òun ló fi wá ní ẹ̀tọ́ sí pé wọ́n padà sọ́dọ̀ ara wọn. Kódà kí wọ́n change ilé, because nígbà tó ń kó jáde kì í ṣe inú ilé yẹn nìkan ló sọ lórúkọ burúkú àti ọkọ ẹ̀ náà àtàwọn tó fi kalẹ̀ sínú ilé yẹn. Ó ti pè wọ́n lórúkọ burúkú nàgbà tó ń lọ ló fi kó jáde. Ó ti pè wọ́n lílé àdánù. Ó wá fẹ́ padà wá bá àwọn tó wà nílé àdánù. Inú ewu ni ìyàwó wà tó kó jáde. Bó ṣe kó jáde tó jọ pé òun padà wá yẹn, inú ewu náà ni ọkọ náà wà. So yẹ yín sí aspect yẹn yẹ yín. Then ẹlẹ́ẹ̀kejì, obìnrin tó kó jáde, ta ló mọ nǹkan tó ti lù ń ta? Ta ló mọ nǹkan tó ti fẹsẹ̀ rọ́ níta? Ta ló mọ àwọn tó ti lò ń ta? Ta ló mọ àwọn babaláyé tó wọ́n ti gorí ẹ̀? Ta ló mọ àwọn tó fẹ́ fi ṣe pàṣán ìyà fún ọkọ bó ṣe fẹ́ padà wọnú ilé yẹn? So òun ló fi obìnrin yẹn fi di ewu fún ọkọ yẹn, tó jẹ́ wípé wọ́n ní láti dúró so many months running into year kí wọ́n lè mọ̀ pé kò sí kankan tó fara kóńtà tó fẹ́ tà fún ọkọ. Ṣé ẹ̀ ń fẹ́ him tà? Ẹ lọ padà wá lọ lé yín pé irú kí ni wọ́n ṣe nínú ilé kí wọ́n lè clean, kí wọ́n lè eradicate gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Tán bá wá sọ fún yín ní agboolé yín nídìílé yín pé rárá o, kò sí ewu o, adìẹ nìkan ní kẹ́ra o, àbẹ́ran nìkan ní kẹ́ra o, ìgbà yẹn tẹ́ bá wá ṣe let it free pẹ̀lú ẹ̀rù bíbà gan. Do you understand? A ní so many examples. Arábìnrin kan ó kó jáde nínú ilé ọkọ ẹ̀ bẹ́ẹ̀. Kọ́rọ́kọ́rọ́ ọkọ ṣe wàyó, ó padà wá. Ó fara kó àìsàn lára ọkọ because bó ṣe kó jáde yẹn ó ti pe ilé yẹn nílé àrùn. Ìgbà tó máa fi padà wá, ó padà wá without much sense. Ó wá kó fara kó àṣà. Àti ti rí nílẹ̀ ilé bíbá yìí náà. Ọkọ àti ìyàwó wọ́n jà. Ìyàwó yẹn máa fi padà wá báyìí tó yé yín. Wọ́n kó bára wọn ni. Inú ẹ̀wọ̀n ni ọkọ wà báyìí. So many examples. A wá béèrè pé kí ni ìhà tí àwa ẹ̀sìn wa, àwọn ẹ̀sìn oríṣiríṣi tá à ń ṣe ní Nàìjíríà, kí ni ìhà tí a kọ sí? Tó bá jẹ́ wípé ti traditional ni, ẹ béèrè lọ́wọ́ wọn ìhà tí wọ́n kọ sí tó obìnrin kó jáde. Èyí kọ́ lẹ ti gbọ́ náà, ẹ ti gbọ́ nílẹ̀ Yorùbá dáadáa pé wọ́n ṣe bẹ́ẹ̀. Ìwọ lè mọ̀ ti ìgbórí. Kí ni ìhà tí Islam wá kọ sí tó fara pẹ́rù nǹkan tó wà lẹ̀? Islam kò fẹ́ràn divorce. Islam ò fojú rere wo divorce. Wọ́n á sọ fún yín pé ẹ lọ rò. Wọ́n á ṣe sékè dá, wọ́n á ṣe sékè bíú, wọ́n á ṣe sékè òkú. Lẹ́yìn sékè òkú, tọkọ sọ sékè òkú tó ti wà okay. Obìnrin ó sì lọ dúró for some months kó tó di pé wọ́n á sọ wípé okay o, kò sí oyún lára rẹ̀ o, kó mọ́ lọ. Tẹ́ ẹ bá wá jẹun yó tán, tẹ́ ẹ pàdé ara yín rádaràda again, tẹ́ ní ẹ fẹ́ fẹ́ra yín. Ẹ ní ẹ̀tọ́ láti fẹ́ra yín directly. Ẹ ní ẹ̀tọ́, ẹ lọ bèrè dáadáa lọ́wọ́ àwọn àfáà yín. Ẹ ní ẹ̀tọ́. Obìnrin yẹn ní láti lọ fẹ́ ẹlòmíì náà, kó àtọ̀ ẹlòmíì yẹn kí wọ́n bára wọn sùn dáadáa. Tẹ́ bá tún wá rò pé ẹ tún lè fẹ́ra yín pẹ̀lú ẹ̀, no problem, ẹ wá continue gbà yẹn. Gbogbo eléyìí wọ́n sọ pé wọ́n ṣe nítorí pé inú ewu lẹ wà. Obìnrin tó ti kó jáde, ó fẹ́ padà wá, inú ewu lẹ wà. Kọ́ mọ́ fi obìnrin yẹn ṣe pàṣán ìyà fún ẹ. Kó kọ́kọ́ lọ rí ìdànù náà pẹ̀lú ọkùnrin míì. Nǹkan kò ní ṣe ọkùnrin yẹn o, bẹ́ẹ̀ kọ́kọ́ lọ rí ìdànù náà. Nítorí pé orí ọkùnrin yẹn kọ́ ni wọ́n fi pé ìbànújẹ́ tó bá fẹ́ ṣẹlẹ̀. Orí ọkọ tó filẹ̀ ni wọ́n fi pé ìbànújẹ́ tó fẹ́ ṣẹlẹ̀. Àti pé Islam kò fẹ́ divorce ni wọ́n fi ṣe bẹ́ẹ̀. Pé tí ìwọ ọkọ bá lè rò bẹ́ẹ̀ àtiwọ́ àtìyàwó, tẹ́ bá rò bẹ́ẹ̀, ó ṣeé ṣe kẹ́ ẹ reconsider ọ̀rọ̀ ara yín. Ẹ má gba èṣù láyè dípò tẹ́ wàá sọ wípé ẹ divorce ara yín àbí ìyàwó kó jáde. Ewu ni kí obìnrin kó jáde nílé ọkọ kó wá náà fẹ́ padà wá. Like ibo ló ń padà bọ̀? Are you sure pé even cleansing tó máa ṣe yẹn, is it enough? Ìdí tá a mọ́ fara tá fi ń ṣe sùúrù nìyẹn. Ìdí tá a fi ń ṣe sùúrù nìyẹn ẹ̀yin tèmi. Lẹ́yìn ọmọ mélòó? Yorùbá ní tá a bá torí epo jẹṣu, à á torí iṣu jẹpo. Lẹ́yìn ọmọ mélòó? Lẹ́yìn ọmọ mélòó? Éèjì náà dà, ara náà dà, ojú náà dà, tí yóò fi wá máa fi arúgbó soge fún ọkùnrin míì. Ẹ jẹ́ kí n wá sọ fún yín, gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ ń sọ wípé ẹ fẹ́ kó jáde, it is because you are still inside your husband house. Tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ di single mommy, ẹ mọ̀ pé ẹran tí wọ́n fà báyìí tó yìí tí ò já olóúnjẹ náà mọ̀. It is not all about money shop.
mo jẹ́ influencer ní Instagram, at least mo ní iye cash kan lọ́wọ́, bàbá aláyé kan dẹ̀ wà tó máa gbé. It is not all about that. Tó bá yá bàbá aláyé máa fi ẹ́ kalẹ̀, ó lè fẹ́ junior sister. Ó lè fẹ́ junior sister. Days of loneliness. Bàbá aláyé tó fẹ́, ìyàwó rẹ̀ ó mọ̀ béèrè ẹ̀ náà. Obìnrin máa desire nígbà mi pé kóhun àtọkọ tiẹ̀ wà látàárọ̀ títí dalẹ́. Ìwọ ní oore ọ̀fẹ́ yẹn mọ́. Obìnrin lè desire touch ọkùnrin gidi, ọkùnrin tó jẹ́ pé egun ti wọnú egun ara wọn, omi ti wọnú ara wọn, ẹ̀jẹ̀ ara wọn ti wọnú ara wọn. Obìnrin máa ń desire bẹ́ẹ̀. Ó dẹ̀ wá ní kinní kan, tí èèyàn bá ti pẹ́ pẹ̀lú ọkùnrin kan, láti rírú ọkùnrin bẹ́ẹ̀ ó máa ń difficult. Ó máa ń difficult bèlèntèlé ti bímọ. Ẹ fẹ́ jíròrò lórí àwọn ọmọ yẹn sincerely. Boyfriend kan kò lè bẹ́ẹ̀ jíròrò gidi lórí àwọn ọmọ tó bí fẹ́ lómi. Yàtọ̀ sí bàbá àwọn ọmọ yẹn gan. Boyfriend yẹn kò lè nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ bí bàbá wọn. Ẹ fẹ́ wá jíròrò nípa àwọn ọmọ. Ẹ wá sọ lórí phone, mélòó lẹ fẹ́ sọ? O lè pé gan ní ìsìn kó sọ fún ẹ pé mo ń busy. Nǹkan tó lè fẹ́ ṣẹlẹ̀ àti ṣẹlẹ̀. O ò ní réyàn sincerely bá sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀. Nǹkan tí èèyàn fi máa ń ṣe sùúrù nìyẹn. Ó wá bà ní kò bàjẹ́, Kúnlé afford, life continues. Èmi nígbàgbọ́ pé Dásọ́lá ṣeré lọ ni, ó fẹ́ ṣeré padà wá. But anytime tó bá ṣeré padà wá, má gbàgbé nǹkan tí mo sọ wájú. Má gbàgbé be wise. Be wise. Be wise. Be wise. Be wise. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ní tèmi. Ìwọ ti wá run into depression. Ìwọ ti wá ní hypertension. Ìwọ ti wá ní ẹ̀jẹ̀ ríru. Hypertension náà ni. Ìwọ ti wá ní ìtọ̀ ṣúgà. Ìwọ ti wá ní prostate gland problem. Ìwọ ti wá ní ìdákọ́lẹ̀. Ìwọ ti wá ní jẹ̀dí. Ìwọ ti wá ní akọ jẹ̀dí. Ìwọ ti wá ní infections. Contact Ajia on point by 2 lórí WhatsApp number. Màá kọ nọ́mbà mi sísàlẹ̀. Wo past videos mi. Tẹ́ lè bá àmọ̀ kan tí mo sọ. Kúnlé affords. Kúnlé affords. Kúnlé affords. Enjoy the moment. Travel round. Meet new people. Mo mọ̀ pé kò sí depression lọ́dọ̀ ẹ̀. Cruising ni content ni. You understand? Tour round the world. Move round. Àsìkò yìí, ìgbà tó bá wù ẹ́ wà á jáde, ìgbà tó bá wù ẹ́ wà á wọlé, ọmọge tó bá wù ẹ́ wà á gbé, ọmọge tó bá wù ẹ́ wà á dó. Bẹ̀tí wọ́n tí ọmọ ẹni tí wọ́n ṣe, dẹ̀ máa lo rọ́bà dáàbòbò. Máa lo rọ́bà dáàbòbò. Má gbàgbé story tí mo fi ṣe example wájú. Ìyàwó rẹ̀ kó jáde òdì ọ̀rọ̀ tí ìyàwó ti sọ àti bó ṣe pe lé yẹn. Kí ìyàwó tó padà dé, ó ti fara kó HIV/AIDS. Ó wá obìnrin yẹn padà, obìnrin náà wá kó tẹ̀lé ni. Òṣì ń gorí òṣì ni. Ọlọ́run ní jẹ́ ká rí. Be wise. Be wise. Bye for now. Bísọ́lá, ó wá wò pé ọ̀gẹ̀dẹ̀ Kúnlé àfọ̀dù ó ti wo kòkó yè tán, ó fi pé ó ti tó tán, ó wá kó jáde. Ṣo fẹ́ gbọ́? Tó bá jẹ́ pé màláìkà ló promise ẹ pé kó kó jáde, òun máa gbalé fún ẹ, wọ́n á dú ẹ pa ni. Wọ́n á dú ẹ pa ni. Wọ́n ò ní fẹ́ sílé. Wọ́n á dú ẹgbẹ́ wọ́n á tún ju òbú ẹ síta bí òbú àwọn àǹtí ẹ tó ń tẹ̀lé. Ṣé orí tó ti mo ti rí ẹ pẹ̀lú sáì tó ń ju òbó kiri? Àti ọ̀rẹ́ ẹ̀ ni mo ti mọ̀ pé ò ní pẹ́ ní ọkọ. Ó gbọ́n iṣẹ́ ní sọ́lá. Àtìgbà tí mo ti rí ẹ pẹ̀lú sáì tí ń gbẹ fáwọn bàbá tí wọ́n náà máa jọyàn sí, ọyàn máa tó bọ́ ta. Abẹ́ gbọ́ mi. Désọ́lá, ṣe fẹ́ gbọ́? Jẹ́ fún ẹ ní back stories màláìkà. Ìgbà kan, wàá sún mi mọ́tò